like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Mrs. Adeduga, oku ọdún o, oku yedun o, wa ṣọ̀pọ̀ ọdún láyé. Àpáta dé olóríire ẹ̀dẹ́nìyàn lèmi fẹ́ máa kí abiyamọ eré láàrin àwọn abiyamọ olóríire alálùbáríkà abiyamọ. Ilẹ̀ o aya wọn lọ́wọ́ máa dẹ̀ ọlọ́wọ́ mọ́dẹ̀ àjẹrẹ ẹnu ẹdúrọ́mọ lọ́wọ́ ẹdún borí igi lọ. Ẹdúrọ́mọ lọ́wọ́ ẹdún bọ̀nà bọ́mọ lọ́wọ́ mo kí ọkú ọdún òní lọ́dún rẹ̀. Àṣeyí jàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe. Adóníjẹlé bàbá tó bí ọlọ́mọ. Ilẹ̀ ọmọ adó ọ̀ra ọmọ amúkàrà sábẹ́ ìwù jẹ ilẹ̀ ẹlẹ́gbẹ́. Ìkàràṣe méjì tèmi ní kókó lọ́nà àpà. Adó ìjàlè bẹ́ẹ̀ ni wọ́n ìjúwò níwù ṣùgbọ́n adó ìyúnlẹ̀ ọ̀nìkọ́bẹ̀ ìsìlómọ́nù. Ó sọdún èyí wàá ṣe mí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀jẹ̀. Ọlásùnkànmí ọmọ Àjàyí ló ní kí n máa kí ọ ó ní lónìí ọjọ́ bíi rẹ̀ ó ní kí n máa kí ọ dáadáa pé ó kú ọdún ó kú ìyèdún àṣèyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣe mí. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.